Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. His Excellency Gómìnà Babájídé Sanwó-Olú àbí Sanwó-Ikú, what do you call yourself, sir? So, you know what is going on. You can come outside, talk about Yoruba aggregators. Wow. Nǹkan tí màá kọ́ sọ ń bẹ̀ ni pé gbogbo èròǹgbà gbogbo ẹ̀yin olóṣèlú yìí lórí àwa ọmọ Yorùbá á ṣẹ lórí àwọn ọmọ yín lágbára Ọlọ́run. Ìdájí kùtùkùtù la wà yìí. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé so ẹ lè jáde láti sọ pé láti command àwọn X-Men yín kọ́ kúrò lórí ilẹ̀ bàbá wa. His Excellency Sanwó-Olú àbí kí lẹ pera yín. Ṣé ẹ gbọ́ pé àwọn X-Men yín wá pààyàn ní Ṣàgámù tó wá waste ẹ̀mí àwọn èèyàn dànù? Ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ti ẹ sọ pé ẹ mú Fúlàní ẹ ń fà lọ́lọ́pàá lọ́wọ́, èmi ò láìkí rọ́bìṣì tẹ́ ń ṣe o, bàbá ńlá rọ́bìṣì ńlá lẹ́ ń ṣe o. Ẹ jẹ́ kọ́kọ́ kúrò lórí mátà yín náà. His Excellency, we already know you. Tó bá yẹ pé ẹ̀yin lẹ sọ̀rọ̀ tí Arẹ́gbẹ́ṣọlá sọ yẹn ni àní fún yín lésì rárá, torí we already know that you are a killer. Apààyàn ni ẹ lẹ́mìí Ọlọ́run lọ́kàn rárá, ọ̀dájú abiyamọ ni yín. Ṣé rántí bẹ́ẹ̀ ṣe pààyàn ní tógèètì tẹ́ bá tógèètì yẹn jẹ́ fúnra yín? Ṣé mọ ọ̀sẹ̀ péré tẹ́ fi kọ́ padà Awólọ́wọ̀ wé láti máa bọ̀ ní ọ́fíìsì yín nílé yín tẹ́ ń gbé ní secretariat? Ṣé mọ bẹ́ẹ̀ ṣe clear ẹ̀ torí code up má bàa máa mú, torí code up má bàa sí mbẹ̀ yẹn ẹ̀rọ ṣí tẹ́ra yín lọ́rùn pé tẹ́ bá ń bọ̀ báyìí straight ni. Tẹ́ bá rántí ìgbà tẹ́ wá sí GRA last, mo wà nínú GRA lọ́wọ́ ńgbà yẹn, wọ́n stop gbogbo mọ́tò complete like 2-3 hours torí pé ń bọ̀ ẹ fẹ́ kọjá. His Excellency, you are a human being. Èèyàn bíi tiwa ni ẹ wáyé ni ẹ jáwọ́ nínú kẹ́yé fayé ni wá lára. Ẹ ń fi ayé ẹ fi ni wá lára. Ẹ lórí méjì o. Selection náà fi gbé yín wá sórí governor kì í ṣe election. Ẹ gbà bẹ́ẹ̀, power ló gbé yín wá síbẹ̀. Power rádaràda yẹn náà lẹ ṣì ń lò lé wa lórí nsìn. Now ṣe rí nǹkan tí màá kàn sọ bẹ́ẹ̀ fún yín ni pé so owó wà lọ́wọ́ yín láti lọ ra mọ́tò kóró pé buses tó máa mú wálé fún yín. Ó wà lọ́wọ́ yín, helicopter tẹ́ lọ ra yẹn, we already know that kì í ṣe fún wa. Bí ilẹ̀ ìṣerí tẹ́ bá jẹ́ pé human being ni tó jẹ́ abiyamọ ni tẹ́ bá pàṣẹ fáwọn Fúlàní pé ó yá kán kúrò lórí ilẹ̀ wa léni, tí gbogbo àwọn ọmọ ìlú bá dìde pẹ̀lú àwọn forces tẹ́ sọ pé forces àwọn kidnapper tẹ́ ń pè ní forces yín, tán bá dìde Fúlàní ò lè kú kan, kò lè kú ẹyọ kan, wọn ò lè kú ẹyọ kan. Wọ́n wá ń pa àwọn ọmọ Yorùbá. Ẹdún náà ṣe fẹ́ kọ́ máa pa wá ká dákẹ́ ká má sọ̀rọ̀ ni, kò tiẹ̀ yé mi. Ẹ fẹ́ kọ́ máa fẹ̀mí wá ṣòfò ká dákẹ́ ká má sọ̀rọ̀ yìí. His Excellency ni His Excellency máa gbèjà wá. His Excellency tọ́mọ bọ́ ṣe kó àwọn Fúlàní wá, tọ́mọ bọ́ ṣe lọ kó ìbọn fún wọn nínú igbó. Àṣírí kọ́pítà yín kan tú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kọ́pítà yẹn padà gbéra kò ráyè pín ìbọn yẹn torí pé ó ti rí páwọn èèyàn ti róhùn. Ẹ tún wá ra kọ́pítà ìrówó, ẹ lọ ọ̀dà kọ́pítà. Mo mọ̀ pé kọ́pítà yẹn láti fi attack rally on 20 rally Lagos State ni. Àbí? Kọ́pítà yẹn is all about to go against Yoruba nation, but kọ́pítà yẹn náà máa padà fi go against yín by God grace. Torí kọ́pítà yẹn èròǹgbà yín lórí kọ́pítà yẹn tó bá ti jẹ́ pé nǹkan tí ò ní favour àwa ọmọ Yorùbá ni lágbára Ọlọ́run á padà ṣe lórí yín ni. Ẹ fẹ́ lo direct hammer tank mọ́, ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní lo kọ́pítà láti máa shoot àwọn èèyàn dead. Ẹ ṣe bí amòye ọjọ́ tẹ́ fi parọ́ COVID-19. Lágbájá ti kú, gbogbo àwọn ọ̀rẹ́ mi wà náà, àwọn tẹ́ fi ṣe òkú mọ́ṣúárì COVID-19 náà wọ́n wà láyé, àwọn èèyàn mi wà ń bẹ̀ mú mọ̀ wọ́n. Àṣírí yín tú kedere sí wa lọ́wọ́ ni. Gbogbo àwọn tẹ́ ní kọ́ lọ́ máa pretend lọ́spítù bí ẹni tó sick, àmọ̀ nínú wọn already. Gbogbo ẹ̀ náà jọ jí wa. Ìgbà tára fẹ́ ni wọ́n tán fẹ́ kú náà padà jáwọ́ ń bẹ̀ pé ẹwà àwọn lọ́mọ lé o, àwọn lọlé àwọn o, kò sí nǹkan kan tó ṣe àwọn o. The same you, the Sanwó-Olú, the same you that you are lying. Every day ojoojúmọ́ ni COVID-19 death, COVID-19 positive tó ń increase sí 1,000, àwọn tó kú lẹ́yìn 1,000 àdẹ̀rẹ́ nìkan kan ládùúgbò wa. Bó ti Lẹ́kì, Ẹ̀pẹ́, Berger, that's the end of Lagos. Starting from Lagos Berger, Ẹ̀pẹ́ lópin Èkó, gbogbo ẹ̀ pátápátá kò sẹ́nìkan kan tó sọ pé ó kú fún COVID-19 nínú wa, and you are lying every day. A ti mọ̀ pé pùrọ̀ nìyí Governor Sanwó-Olú, we already know that you are a liar. So tó pùrọ̀ bá sọ̀rọ̀ láwùjọ akọ̀ máa wò báyìí ni pé ó ti múlẹ̀. So ẹ lè sọ̀rọ̀ lórí Yorùbá aggregator, ẹ wá lè jáde kẹ́ ẹ lè sọ̀rọ̀ kẹ́ ẹ ti ẹ̀ wọ́n Buhari say it's okay please, Yorùbá ni wá. Ọmọ Yorùbá ti kẹ́ran pọ̀ mérò gan-an látara yín pé
lágbájá bá lágbájá sùn ìyàwó ilé òdélé sanlé lọ́ fi ń bí gbogbo àwọn ọmọ tó ń tako Yorùbá tó ń pera wọn ní Yorùbá ẹ̀ gbogbo alamọ̀ yẹn pé wọn kì í ṣe Yorùbá gidi wọn ń ṣe blood Yorùbá can never go against Yorùbá láíláí blood Yorùbá dẹ̀ gbọ́dọ̀ take good action lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí that's why you see Sunday Igboho moving forward every day about bí progress ilẹ̀ Yorùbá ṣe máa wà succeed tẹ̀yìn alátakò tẹ́ wá ń sọ máa yín lẹ́nu Igboho you want to ṣe kíní kan Igboho not come to destroy anything it's coming for peace ó wá láti ká gbòmìnira coming for freedom this man Sunday Igboho is fighting for freedom nǹkan tó yẹ kẹ́yìn fọ́ọ̀sì wa máa ṣe àtẹni tó sọ pé òun Ààrẹ Ọ̀nà Kakanfò àbí kí ló pera ẹ̀ gbogbo yín pátápátá ẹ keep silent ẹ ká gbádá ìyà sọ́run kiri ẹ wá ń sọ fáwọn pé ká keep short ká dákẹ́ we can never keep short Sanwó-Olú we can never keep short ẹ lè pa gbogbo wa tán understand tẹ bá sọ pé ẹ pa mí ẹ rọ́lọ́ta mi pa Ọlọ́run kò ní jẹ́ kẹ́ pa mí o ìgbà náà pa wọn kí pa mi ní bá wọn kúkọ̀ wọ̀wọ̀ láíláí bọ̀ ṣe mọ̀ pé èrò pọ̀ ni tó tún máa ṣe bí tèmi tí bá sọ pé ènìyàn yá mi ìṣàkíkétọ̀ wọn àwọn kan wà tó máa dìde tó tún máa ṣe tó máa continue ẹ gbà bẹ́ẹ̀ èèyàn kan ò lólé ayé gbó. So you this Sanwó-Olú remember that you just say 4 years there and you will never go the 8 years. Don't deceive yourself. Your time is going to finish in that secretariat, you like it or not, because it's not going to be. We are not going to do election in 2023. Don't think it's a joke. If you like buy 1 million helicopter, you're just wasting your money. Hey, it's Excellency Sanwó-Olú, you have money to do all these things, Abi, but you don't have money to do our lights, our tits, our road, our everything. See your life here. Excellency Sanwó-Olú, see your life. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wo títì dáadáa. Ṣó jọ títì tó gbádùn ní Lagos. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wò. Ẹ wo ọkùnrin yìí, ẹ wo bí tó mú un. Abẹ́rẹ́. Ọ̀tá báyìí náà ṣe máa kú náà. Mo rò pé màá ti rí 1 or 2 people now tó máa testify sọ̀rọ̀ mi sìn pẹ̀lú títì tẹ́ rí tí omi ń yàlú omi ń yalé the same Lagos tó ń sọ pé àwọn ti jẹ olórí tán náà àwọn ti jẹ His Excellency tó ti ń lo mọ́tò bíi 200 tó ti ń tẹ̀lé wọn tó bá rìn wọn lè dárìn torí pọ́kàn wọn ò balẹ̀. Ṣé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣèlú yìí ni làwọn níbi tẹ́ ẹ̀kọ́ ọmọ yín lọ náà ṣe ń ṣèlú wọn ṣe lè rí wọn kó lọ́bẹ̀. Ẹ̀kọ́ ọmọ yín lọ outside country ẹ lọ fún wọn ní best education àwọn ọmọ tí wọ́n wà níbàyìí wọ́n ń jẹ pàtí gàrí lọ school ẹ lè sọ pé ń ṣe His Excellency torí pé ẹ ti rí pé fúnṣọ wa ó possible ǹjẹ́ tí ẹ ti gbàgbé pé ọmọ tálákà ni gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ leader yìí kò sọmọ olówó nínú yín mọ́yà ṣá ò ní Ọlọ́run tó wá ṣe mọ́yà ṣá ò tó ṣe yanu ẹ̀ lórí yín yẹn ṣé ẹ mọ̀ pé Ọlọ́run yẹn náà ṣì wà láti ṣe yanu ẹ̀ lórí àwọn ọmọ tálákà tẹ́ ń fìyà jẹ wọ̀nyí ni kẹ́ ẹ jáde kẹ́ ẹ ti attend sí wa lọ́nà tó dáa tá a mọ̀ pé a máa fi bọ́ lóko ẹrú. No, you don't do that. You just come outside to be talking nonsense and you call yourself leader. You all are not a leader, you are just criminal. Ó lè níyìn náà Ọlọ́run ó lè níyìn àbúyẹn iná fúnra yín mọ̀ pé ó lè ní ẹgbẹ́ra yín ṣépè tẹ́ ẹ̀ bá ti ń ṣolè ṣe lè fògún búra ní gbangba tẹ́ ẹ̀ bá ti kí ń ṣolè ó lè níyìn náà àtúwá sọ pé kẹ́ ẹ má ṣe politics sọ pé kẹ́ ẹ má jalè yẹn bọ̀ kí ló tún wá dé tẹ́ wá ń pa àwọn ọmọ lọ́mọ tẹ́ wá ń fẹ̀mí àwọn ọmọ lọ́mọ ṣòfò ẹ̀yin ìran Fáráò nìran yín o ìran Júdásì nìran yín nǹkan tó dẹ̀ gbẹ̀yìn àwọn tá à ń dárúkọ yẹn náà ló máa padà gbẹ̀yìn ẹ̀yin olóṣèlú ìlágbára Ọlọ́run ẹ̀ lágbára tọ́lọ́run kódà ẹ̀ lágbára táwọn kan gan nínú ayé bọ̀ wọ́n ṣe ń wò yín níran wọ́n wo step tẹ́ máa gbé. Sanwó-Olú remember that first attack ò dàbí second attack o tẹ́ bá lè attack wa first tẹ́ bá lè padà hurt wa báyìí I'm telling you nǹkan máa worst gan o nǹkan máa worst gan sórí gbogbo àwa tẹ́ ń sọ̀rọ̀ ń pa yìí a ti gbà pé ọlọ́ta wa wà nínú ewu already a ti mọ̀ pé ọlọ́ta wa wà nínú ewu so we don't fear we don't care again. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ sọ pé ẹ̀sìn sùn lé tán ka yín mọ́lé ń sìn tẹ́ ṣe sọ pé no àwọn people yín ka yín mọ́lé tààrà ẹlòmíì gbà pé kán ká ọmọlé kan pa àwọn sínú ilé ju pé kí gbogbo ẹ̀yin ìyá tẹ́ ń sọ pé tẹ́ ń forí ọmọ yín baṣọ Túndé má lọ má jáde má dá wọn lóhùn o ọjọ́ tán bá ká Túndé mọ́lé tán bá pa Túndé mọ́mí ojú yín máa wálé gbogbo àwọn tán pa ń bàrà pa yẹn wọ́n ká wọn mọ́lé ni àwọn fẹ́ jáde tẹ́lẹ̀ àìfẹ́ jáde yẹn àwọn yẹn wọ́n padà jáde sí wọn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde o ẹ má sùn ẹ jáde o ẹ jáde ẹ jẹ́ ká jáde a máa jáde ni ẹ ṣáà rí pé mi ṣe program lánàá
èmi náà mi ò nídìí láti sọ fún bàbá Sunday Igboho pé nǹkan step báyìí la fẹ́ take o nǹkan tó bá ti wà lọ́kàn ẹ̀ tó dẹ̀ mọ̀ pàgbára ẹ̀ ká láti ṣe lọ ṣe àwọn tiẹ̀ tán bá mú ẹ̀ wọ́n máa mọ̀ wípé ẹni ń gbìyànjú kò di dandan kó o fẹ́ lọ bí kan báyìí kó wá post orí social media pé ẹ wá à ń lọ bí báyìí gbogbo rádaràdá tẹ́ máa ń ṣe yẹn ẹ stop ẹ̀ kò need tẹ́ bá ti ń lọ bí kan ẹ lọ àwọn people àwọn ṣe rí ìjọba ra weapon fún àwọn Boko Haram àwọn x-men yìí àwọn Fúlàní débi wípé wọ́n ní drone tó fi ń wò téèyàn bá ń bọ̀ drone yẹn tó bá ti rí yín báyìí tó bá ti get ẹ̀ wọ́n á kúrò níbi tẹ́ wà so wọ́n dẹ̀ ń wà lórí social media Android tó wà lọ́wọ́ wọn ju ti yín lọ ìjọba finance wọn gan àwọn mọ́là wọ́n finance ara wọn gan àwọn ọmọ Yorùbá là ń jara wa níyàn tá a lè ranra wa lọ́wọ́ tá a bá ṣe wà lè ranra wa lọ́wọ́ torí pé ó yá ọgbà kó lọ fi ṣoríire ṣọ́rọ̀ ogun tó wà ńlẹ̀ ìbáyìí ṣé kò yẹ ká ranra wa lọ́wọ́ ni ọ̀gbẹ́ni gbà bó ṣe olóńdè ni ọ̀gbẹ́ni gbà bó ṣe kíní ni ọ̀gbẹ́ni gbà bó ṣe bọ́n ni ọ̀gbẹ́ni gbà bó ṣe àdá ni àwa ń wòra wa níran àwa ń jara wa níyàn ẹnìkan máa wá sórí social media pé òun ní Ààrẹ Ọ̀nà Kakanfò àsìkò tí tó láti jà ní tóun bá rìn mọ́ sójà 100 gbọ́dọ̀ wà ń bí sójà 100 gbọ́dọ̀ wà ń bí sójà àwọn àwáwí ọ̀rọ̀ rádaràda tí ó ti ẹ̀ kéèyàn báyàn sọ ìwọ́n tó fẹ́ jo ìyàwó òdì ṣó kò yẹ kó lè gbẹ́dì yẹn ni you are a man of strong now you are a senior man now on your own tó dey believe pé you get power why can't you come out and talk this matter talk about this matter yarí mọ́ wọn lọ́wọ́ bàbá mi Gani Adams kì í ṣe pé mo ń bu yín ẹ yarí mọ́ wọn lọ́wọ́ ẹ support Sunday Igboho torí we already know that the man is action man and he take step immediately kò sọ story kò sọ kankan tẹ́ ẹ bá ń lọ ẹ lérò lẹ́yìn àwa yìí máa tẹ̀lé yín bọ́n ṣe ń tẹ̀lé Sunday Igboho àìmọye tó ń tẹ̀lé Sunday Igboho tí wọ́n tẹ̀ rí torí èrò pọ̀ tọ́wọ́n tí ẹ rí rárá ṣó jẹ́ bodyguard Sunday Igboho débi tó fẹ́ rí ni ẹ̀yin náà ẹ jáde káwọn èèyàn support yín kò sí nǹkan kan tí ìjọba máa fi ń ṣe torí pé ẹ fẹ́ kí Magodo phase 2 ilé yín tó wà ní Magodo phase 2 break down àbí ẹ wá ń bẹ̀rù sọ̀wọ́ ẹ ṣí kúrò bẹ́ẹ̀ kẹ́ sí lọ́ọ́ lùbòmí kẹ́ lè take action ṣé ẹ lè kúrò ní Magodo kẹ́ lọ kọ́lé sàkókò ṣèbí àkókò lẹ pera yín you can stay there ṣèbí ọmọ Ìbàdàn ní Sunday Igboho ṣèbí Ìbàdàn ló jókòó sí you understand ẹ wá ń ṣe wá bí fool ẹ ń ṣe wá bí slave ẹ rò pé ẹ lè command wa anyhow men Sanwó-Olú you don't have any command from out because we don't even recognize you in this Yoruba land. The governor that you be is just title now. It's for Lagos State. It's not for all. It's not for all Yoruba. I will advise you, Sanwó-Olú, to go and find where to sit. Go and sit down. Kò sọ̀rọ̀ lẹ́nu yín rárá. Tó bá yẹ pé normal ibi tó ti ń lo protocol tó dáa ní country tó bá yẹ pé country dáa nínú ọgbà ẹ̀wọ̀n ló yẹ kẹ́ wà yín àti Tinubu. Inú ọgbà ẹ̀wọ̀n ni ṣebí ẹ wáyé àwọn ọmọ tẹ pa ní tó gèètì wáyé ni. Wáyé tẹ fi fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòfò. But because of the power you think you have, Ọlọ́run máa mú yín. You think you have the power, nothing will happen. Anything you do is fine àbí. Ẹ jẹ́ ká wo iṣẹ́ Ọlọ́run la máa rán sí yín àwọn tó nílẹ̀ tẹ́ ń dà láàmú la máa bẹ̀ sí yín kọ́lọ̀ mú yín you understand you think you have power you think you can command 100 police now to come and take me yeah now it's available it's allowed but see àsìkò tọ́lọ́run náà bá máa dá sẹ̀ríà ẹ̀ fún yín náà it will be allowed now you understand we don't talk pé bóyá ká má kú we are talk with our confidence and with our truth with our everything I need the peace nínú nation wa I need the Boko Haram I need the X-Men ẹnujọ́ mẹ́ta níjẹta tí bàbá wa fẹ́ lọ face àwọn X-Men yìí ṣe náà tún order àwọn army kan lọ disturb wọn we know that those army is not a real army they are a kidnapper like them ẹ̀kọ́ kó uniform sí wọn lọ́rùn ni real army cannot come outside to come and attack ẹni tó ń jà for peace no that's not how Nigeria army be before my father is a military man now we heard the story from A to Z. Me too, I get the experience because I know what is going on in this country. I know that let me say 95% is 95% movement in this country is politics game. It's politics game. You are just playing politics. We know. Gbogbo àwọn tẹ́ fi ń jẹ commander lẹ́nu yẹn politics lẹ́ fi wọ́n ṣe now. Ẹ fi reduce population àwọn youth wa ni now. Now ṣe ẹ tún ti staff àwọn ẹ tún ti train àwọn corps bóyá ẹ fi ní uniforms wọn lọ́rọ̀. I know you are going to kill them. Àwọn fúnra wọn ni kò ṣe sense ẹ̀yin youth corps tó bá sọ pé kẹ́ wá belong to the Nigeria military ẹ má lọ o ohun tójú àgbárí tó fi jìn ní o tójú ọmọdé bá rí afọ́yányán ẹ máa mọ́mí dádì ẹ máa advice àwọn ọmọ yín kọ́ má jẹ́ kọ́ employ wọn sínú military o ṣe rí inú military tó fẹ́ employ wọn mọ́ yẹn wọ́n ti employ àwọn Boko Haram àwọn Fúlàní tọ́jọ́ máa lọ ojú ogun táwọn yẹn máa dàbọ̀ bò wọ́n nínú igbó I'm telling you the real fact ẹ jẹ́ sọ fọ́mọ yín kàn be careful kọ́ máa yẹ kí uniform àmì máa gùn wọ́n gidigidi pé àwọn tó mo fẹ́ wọ̀ ẹ wo ẹ jẹ́ kí ẹ jórí Ọlọ́run ẹ jẹ́ pátí gbogbo wọn ti ná torí gbogbo àwọn people yóò lé sí ọ̀rọ̀ wọn ò tiẹ̀ tà rárá tẹ́ ẹ bá ti lè lọ kọ fèsì àwọn Boko Haram yẹn nínú igbó then you keep short ẹ jẹ́ kí n ra bluetooth mi ká bẹ̀rẹ̀ campaign I know the rally is going to do with the war inside war torí war is coming because all those government they are already prepared for war wọ́n ti sọ́nà àti mọ̀
gbogbo ilé tọkàn ṣe àtàmọ́ tó ń gbé pepta àti ship àti gbogbo ẹ̀ wọlé àti ẹ̀mọ́kọ́ tó ti ẹ̀ ń kó wọlé yẹn I know it's all about to go against Yorùbá nation but they are liar wọn lágbára tọ́lọ̀ mẹ́ ẹ jẹ́ ká wo nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀yin brothers mi ẹ̀yin bàbá mi mo fẹ́ ra kíní bluetooth yẹn ẹ jẹ́ kí n tètè ríra WhatsApp mi wà lórí page mi yẹn ẹ WhatsApp mi tẹ́ bá ní interest láti support. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.